mi sọ pé ṣe ò sí o bí tí ọba ti ń ṣe ó máa jẹ tó máa sọ fún àwọn ọmọọṣẹ́ mi ẹ wá tí n bá rí tó fa inú yín máa toast yẹ bọ̀ kò ṣe force. ẹ tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà pé ń jẹ́ àlùbọ́sà. tí ọba fi sí suya ò dà ẹ sọ ọba dẹ̀ rẹ̀ sí ilé yìí. Alangere o, alangere leto. Olórogún ẹ̀gbọ́n. ọ̀tẹ̀yìn gan ẹ ti ń jọ líṣàbí lójú mi. ṣé ẹ wọlé ní àbọ̀n pa yín. lórí sọ pé ó wọlé wọlé sí. location la lo ìdíòrì. ìdíòrì ló wọlé sí. ọtí tá à ń bọ̀ lábẹ́òkúta ìyẹn wọlé sọ náà bá. mo ti lọ location kan rí tí ara mi ò yá tí mo ń bí tó ṣàpè mí mo ṣe wide tó báyìí tó fẹ́ yá sí i òrí àlá ti máa sọ pé lẹ́kàn dúró tó ń yá sí ìwọ ẹ̀ kó tó ẹ̀ tó di pé ó wá pause wọn àwé kí tó kú èmi náà sọ sínú fúnra mi. Alangere. bí ọdún mélòó kan sẹ́yìn náà a tún rí fọ́nrán kan lórí ayélujára pé. ó mà ṣe o omijé tìbànújẹ́ ní ọ̀gbẹ́ni Lékan Látúnjí fi ń bu iyẹ̀pẹ̀ ìkẹyìn síyàwó rẹ̀ lára. ìyàwó yìnyẹn náà kí ló ṣẹlẹ̀. ẹ ṣe Alangere. nígbà tó kú gbogbo mo bọ́ sí kọ̀wọ̀n kébì ọmọdé ni torí pé nígbà tí ta ni kú. alásàrì. I face it. I face it. I fight it. I fight it. I finish it. I finish it. Ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìnà tí ṣúgà o. ọ̀kan pàtàkì nínú àwọn eléré orí ìtàgé nílẹ̀ Nàìjíríà ọ̀kan pàtàkì tí Ọlọ́run ọba fún ní ẹ̀bùn tó pọ̀ ní àlejò ta ní. ẹ káàbọ̀ sórí ètò Alangere lónìí ẹ káàbọ̀ sórí ètò ìsà. mo kí olóòtú àpò ọjọ́ tuntun adẹ̀kú òǹgbẹ ẹ̀mí wá ṣíkà lágbára Ọlọ́run. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. orúkọ tèmi ni Ọlálékan Ọládàpọ̀ Emmanuel Aremu ọmọ Látúnjí. Ọlálékan Ọládàpọ̀ Emmanuel Aremu Aremu ọmọ Látúnjí. ọmọ Látúnjí tí ẹ jẹ́ òṣèré orí ìtàgé. báwo lẹ ṣe bẹ̀rẹ̀. anyways wàá ti máa gbọ́ orúkọ tèmi ní Àkótagì ọkùnrin òwò. akọwọt. ń rí láti ilẹ̀ lèmi ti ń bẹ Ọlọ́run wípé mi fẹ́ ṣiṣẹ́ lọ́ndà anybody so láti ilẹ̀ mo parí secondary school mi mo ti kọ́ bọ́yìn dá aṣọ from there mo ti kọ́ nǹkan lóríṣiríṣi bí ọ̀nà méjì bí ọ̀nà mẹ́ta pẹ̀lú ẹ̀ náà mo ń kàwé mi lọ. mo parí secondary school mi mo ṣe professional exam lọ́ndà ICAN ATS to equivalent to OND mo fi lọ sọ́sù bọ̀ síbẹ̀síbẹ̀ mi fi mi ń kọ́ gbogbo kìíní yẹn lẹ̀ mo ṣe ní electronic store kan Yusuf Adio electronic store ní Abẹ́òkúta ní kẹ́ńtọ́ lọ́kọ́ bẹ́ẹ̀ ni lọ́dún yẹn bẹ́ẹ̀ ni mo ṣe ń bẹ̀ ilẹ̀ máa ń bá a tún bí nápẹ́ẹ̀nù ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni síbẹ̀síbẹ̀ church tí mo ń lọ mo ń act ń bẹ̀ primary school mo act secondary school mo ń act ṣùgbọ́n mo have opportunity láti wọ circular tó jẹ́ commercial entertainment kìíní tó mi ò rí so ọjọ́ kan wà ní ibì kan tá a ti ṣe fàájì èmi àtọ̀rẹ́ mi kan à ń sọ̀rọ̀ bí ọ̀gá mi ṣe wọlé nìyẹn. ọ̀gá yìí wò. olówó gẹ̀mọ̀ the portable actor. Àríjà. bẹ́ẹ̀ni tó wá ìjókòó nìyẹn ìwọ tó lọ fẹ́ àti actor rẹ báwo èmi ò rí lè rí inú fíìmù ẹ fún ọmọ tó fẹ́ mú kọ́ jẹ́ súpù járe. ok ẹdúná ẹni tó máa jọ̀gá yẹn ẹnìkan wá ń fi wọ̀nyí pé pé wọ́n tó ń sọ pé ẹ̀wọ̀n òbí ta lélẹ̀ ilé yóò sì mú ọjà járe ẹ kásálà ẹ. ẹgẹ ìgbà tó lọ máa ṣe tó máa pe iṣẹ́ ìlọ́nà mi bí mo ṣe délé báyìí ìyàwó àtọmọ fíìmù tán wò séǹtì ọ̀gá mi wà bẹ́ẹ̀ náà ṣe. ó ti tán. yáàyè àbúrò dáàdì wa kí ló rò pé pa wọn náà wọn bẹ́ẹ̀ ni wọ́n lọ ń ta ata tó ń tà yẹn àwọn àgbàlagbà wọn bá tójú bọ̀ wọn lára táwọn àgbàlagbà tójú bọ̀ wọn lára báyìí wọn ló fà kú wọn. bá tún tẹ́ bá dàgbà gà ọba ní bá ti fó mọ́lẹ̀ bàbá ẹ̀yin lọ wá nù fíìmù tó ń ṣe kí ni wọ́n ní báwo la ṣe máa ń ríra báyìí ọlá bíbá òkè bó máa bá yín gbà tó lọ́wọ́ máa ṣe tí mo mọ̀ kọ́ lọ́run ló ṣe kinní yẹn nígbà tí mo padà wo fíìmù rẹ̀ pèdè lẹ̀ sí nǹkan tó ṣe inú iṣẹ́ yẹn ni ó ṣe jásìkò yẹn ni mo wọlé ṣe ti gẹ bí wọ́n ṣe ṣáàgbà mi tọwọ́ tẹsẹ̀ tó mú mi wọ one of the best kakos ever igi àlọ́yè ibẹ̀ ni mo ti join tí mo lè wá padà wá ní ọ̀gá tó pọ̀ ń bẹ́ẹ̀. but Àríjà gangan ni ọ̀gá mi directly tí mo ṣe graduation lọ́ndà ẹ̀ tí mo ṣe gbogbo ẹ̀ lọ́ndà ẹ̀. ayé ìgbà tẹ́ ń sọ ìṣàlá sáàrì ṣì wà láyé. bẹ́ẹ̀ni
wọ́n sì wà láyé tọ́tí ẹ̀ tún kó parí biribiri nínú tí mo fi gòkè. nígbà tó kú gbogbo mo bọ́ sí kọ̀wọ̀n kébì ọmọdé ni torí pé nígbà tí ta ní kú alásàrì torí àwọn kọ́kọ́ wà tó ti ṣe láyé mi tí mo pe jẹ́ ta ló fẹ́ ṣe fọ́kàn máa dédé wo ẹ báyìí wọn ò fẹ́ mọ̀ o ní star o ní star o wá ṣe sublead wá ṣe kínní ara iṣẹ́ wọn dẹ̀ láyé fẹ́ wò kò sí bọ́ẹ̀ máa wò tí àwọn èèyàn ní rí ẹ lára ògbó ńlá kan tó lọ tí gbogbo wa rí bẹ́ẹ̀ so báwo lẹ wá dá dúró. mo bẹ̀rẹ̀ ní 2007 so after 2 years tí mo ṣe mo sọ fọ́gà bàbá ẹ jẹ́ kí n dá wà wọ́n lẹ̀ ní kò sí wàhálà wọ́n dẹ̀ ṣe graduation fún mi wọ́n ṣàdúrà wọ́n dẹ̀ fún mi sáfì àti gbà yẹn mo ti dá dúró láti 2009. bẹ́ẹ̀ni. gbogbo bàtẹ́ ń sọ inú ẹ ti níyàwó. mo ti níyàwó. báwo ló ṣe rọrùn fún yín tẹ níyàwó ńlé tẹ tún lọ kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ ẹni tẹ ti kábàánà ẹ̀. ẹ ṣe kó rọrùn sà torí pé kó rọrùn rárá ni o torí pé obìnrin fúnra rẹ̀ wọ́n máa ń fẹ́ kí nǹkan tó ń sè kó tètè jiná kó dẹ̀ dùn. ara nǹkan tó máa fi fẹ́ mi ni pé tó ló padà sọ pé tó wá pé kò ṣe kó kàwé tàbí kò ṣe kó kàwé mi nífẹ̀ẹ́ ìwé ọ̀hún mi dẹ̀ fi jẹun àwọn kan tí ó wá bínú ni pé ó kàwé náà kí tó lọ ṣiṣẹ́ kò ṣe tó ẹ pé di tíátà ìlò lọ kó sówó ẹwà tó máa ra nǹkan fọ́gà ọ̀pọ̀lọpọ̀ pé mo ti jẹun kù nígbà tí mo tẹ electronics so ló jẹ́ kí n máa ọ̀gá ẹgbà sàkọlé lò wá ìkíní kejì bí pé bẹ́ẹ̀ jókòó ẹsẹ̀ ẹ̀ra kóòkì fọ́gà kàn mú ẹ̀ra kóòkì fọ́gà ẹ fún wọn ní nǹkan tó ń mu àwọn náà notice pé ọmọ ilé ṣe dáadáa o òkè tó bá wá rẹ̀ pé wọ ọmọkọ tó máa ṣe ọlọ́pàá mẹ́ lẹ́kọ̀ọ́ tó lẹ̀ ti dá mi síwájú bẹ́ẹ̀ ni ẹlẹ́gbọ̀dọ̀ tẹ̀lẹ̀ ẹ̀ ti tẹ̀lẹ̀ tó yá so ẹ mọ̀ respect tó wá pọ̀ fún èmi gbà yẹn tó fi kọ́ tó ọ̀gá mi train mi dáadáa gbogbo ẹ̀ ti sọ lóko báyìí nǹkan báyìí so àtẹni tó tó mi àtẹni tí mo jù lọ àtẹni tó jù mí lọ ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀sà so kò sí tó bá fẹ́ ṣe fíìmù kan gbà yẹn kọ́ máa wò pé ẹ pé Lékan Àríjà ẹ pé Lékan Àjàlọ́yè tí ọlọ́dẹ ń gba ògo kìíní kejì tọ́lọ́ fi jẹ́ káwa náà rówó tàfi produce. n tẹ́ ń sọ ni pé àwọn obìnrin kì í sọ rọrùn fún wọn láti support èèyàn tí èèyàn bá ti débẹ̀. bẹ́ẹ̀ ni kò rọrùn. ká sọ bí ìyàwó yìí ò fẹ́ kẹ́ ṣe fíìmù. kódà láti lè ó yarí pọn mi lọ́wọ́ pé tó dìjà láwọn àárín kan. ní ìsìn ńkọ́ ìyàwó yìí yẹn ńkọ́. nígbà tó yá ó padà join ààrẹ tí ó ṣe fíìmù ìlú gángan ẹ̀kọ́ lọ wò lọ́nà ó ti wà ń bẹ̀. kí ló ṣe. mo ṣe white rice kò sẹ́rún lé mọ́ kò dẹ̀ ṣẹja náà tí wọ́n yín kan tó kù ni mo bọ́ tí mo fi sí orí. wọ́n wọlé létà gbogbo sẹ́ẹ̀lì pátápátá ló ń ṣe ń bẹ̀. wọ́n dẹ̀ kọ́kọ́ náà. tóró náà tíátà department ló wà ní church so ní ẹ̀dùn ọ̀bẹ. àwọn tó sọ pé kẹ́ má ṣe yẹn báwo ló ṣe wá rọrùn fún yín láti mú ọ wọlé. ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ rí iṣẹ́ nǹkan tí torí ẹ̀ tó bá sọ pé kí o tọwọ́ bọ̀ náà tó bá tọwọ́ bọ̀ ọwọ́ ẹ̀ ló máa jóná tó bá dẹ̀ sọ fún ẹ pé má ṣe nǹkan kan tó bá ti ṣe tó bá yá tó bá pẹ́ tábìgbà ẹ̀mí sọ pé màmí náà sọ gbogbo àwọn èèyàn mi sọ gbogbo àwọn ọ̀rẹ́ mi sọ pé ìwọ tó kàwé kí ló ń wá pẹ̀lú àwọn ará bíi arọ́bíṣì ní ṣùgbọ́n gbà tó dá àárín kan gbogbo àwọn tó fẹ́ nu ẹ̀tẹ́ luṣẹ́ yẹn náà ràn wò àwọn ọ̀rẹ́ ti sọ pé arọ́kọ ẹ̀ àwọn yẹn tó arọ́kọ ẹ̀ àwọn kìnìún arọ́kọ ẹ̀ tí bá sọ fún yín pé njẹ́ kó wà tó kọ̀ délé nǹkan wà múdì kí ló ṣẹlẹ̀ iṣẹ́ wa tábà ti rówó produce kò dá wá wò báyìí ó lóò ti rí pé ó máa lógo akọ ẹ̀kọ́ máa pọ̀ ní ìyàwó mi akọ mi ò lè pọ̀ sáré wà ní ológangan ní ọmọ yìí ṣe fíìmù yẹn bí 400,000 wà ní máa pẹ̀lẹ́ bàbá rọ̀ mọ́ láìwọ̀ ó ní 400,000 wà ní ò ní ṣàlù mi ok tó bá ti di ọ̀la tẹ̀lé mi dé bank máa kó 300 fún ẹ ó dẹ̀ pé àbúrò ẹ̀ tó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ wo ó máa yá ọkọ mi 100,000 wà fún ẹ padà àyẹn ní irọ́ ẹjẹ́ sẹ́ndẹ̀ sákàtì yóò ń gbọ́ báyìí ó máa sẹ́ndà ká lọ́bẹ̀ kó fún di ọ̀la owó yẹn iṣẹ́ tí mo ṣe ta ló fẹ́ kú mo ṣe mo rówó mo dá padà ìtókù ni mo fi ń ṣiṣẹ́ di èmi tí ó fi di pé àwọn marketers wọ́n pé bàbá yìí lọ́pọlọ ẹ̀ ká máa bá ṣe di ọ̀la mẹ́ta ní ìfowó mi ṣe mọ́ àwọn marketers ló ń kó fún mi. ṣé ká sọ pé ìyàwó yín ló dá yín lókòwò. kò sí rọ́mẹ̀ ó dá mi lóko iṣẹ́ yìí.
wọ́n dẹ̀ kọ́kọ́ náà kì í bẹ̀rẹ̀. bóyá máa rí nìyẹn torí ẹ̀ máa sọ tí a bá sọ pé nǹkan tí a bá tẹ̀ra mú tó bá ń ṣe tó bá sọ pé má ṣe tó dé wù ẹ́ ṣáà má bá wọn ọjà náà má bẹ̀rẹ̀ ó má dáa ó má wàá gbàgbé wọn. ó nìyẹn o. tó bá dáa tán. má wàá gbàgbé àwọn tó padà support ẹ náà. now ẹ mú wọn wọlé báwo ló ṣe rọrùn láti mú wọn wọlé ṣé jọkàn àtẹfẹ ṣiṣẹ́ tẹkàn nìkan sọ fún. ìyẹn ló rọrùn jù torí pé ó ti ṣe church ó yé gangan. àti wípé bàtẹ́yìn tiẹ̀ tí ń ṣe tẹ́jẹ́ bẹ́tẹ̀yìn bá délé ẹ̀ẹ́dẹ́yìn sùn tì ẹ̀jẹ̀ máa ti wọnú ara wọn. so gbogbo iṣẹ́ tí mò ń ṣe ló wà ń bẹ̀. ẹ bá ló ṣe rọrùn fún yín láti mú wọn wọ̀. ó wá rọrùn nítorí pé àjọṣọmọdé náà ó ti yé so time tó bá ṣe tán bí iṣẹ́ time báyìí yà máa bọ̀ wá lè ṣe kọ̀tọ̀ padà sílé máa gbá ọmọ lọlé ṣe tó dẹ̀ rọrùn fún kódà ó pẹ̀lú àwọn alákòóso LOF Nicholas film production máa wá rí àzáwà kódà ó tún ṣe ìgbà tó yá tó wọ́n ṣe graduation fún àwọn ọmọ mi ó yarí pé ó máa ṣe ó padà ṣe. ẹ tún ṣe graduation fún yàrá ó lóun máa ṣe dandandandan. bọ́tẹ́ ẹ̀ gbowó graduation. àbúlà fẹ́ gbà owó yẹn. bọ́tẹ́ wọṣọ graduation fún wọn. owó gbogbo ẹ̀ ló wọ̀ tó ṣe. ta ló wá sanwó aṣọ tẹ́ wọ̀. pé bí mo san gbogbo ẹ̀ àti tọwọ́ obìnrin ìrìn àjò yẹn wá rọrùn. ó rọrùn gan. àwọn ọmọ ń kọ́ ọkọ ń ṣe tíátà ìyàwó ń ṣe tíátà. a máa ń ti àwọn bọ̀ lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn kankan tẹ́mi máa ń sá fún rẹ̀ ṣe rí àwọn ọmọ wa níbi tí ìlú wa dáadé ká máa sọ nǹkan mi ó dáa ká máa fi wọ́n sáwọn kankan nítorí pé àwọn àǹfààní kan wà tí mò ń jẹ bí mo lè jókòó yìí ṣẹ́gẹ̀ mo lè má bíyá bí ìjẹrin mò ń drive bọ̀ báwọn road safety ṣe mú mi nìyẹn ìkọ́ṣà yàrá ìlú wọn bẹ́ẹ̀ pé òun mọ̀ bí kiri kan mo lè ṣe kiri kan kò sílẹ̀ mo rí i pé ṣàkàrà ilé pọ̀ ní Ìbàjá pé ilé park mo park yìí pé àṣọ ọmọ mi mo dẹ̀ ra bọ́ọ̀lẹ̀ gbàgbọ́ ni pé wàhálà ti fẹ́ pọ̀ ẹ wá sí kínní ṣáà ń bẹ̀rẹ̀ gbogbo mo wá máa bínú gbogbo wọn tó béèrè mo ṣe ra mọ́tò yìí mi ò ní mi ti ṣe change of voice mi ò lè parọ́ fún ẹ mo dẹ̀ ra bọ́ọ̀lẹ̀ gbà tó rí wàhálà ẹ̀ pọ̀ mo ti wọ̀n tí bá ti bọ́ọ̀lẹ̀ àwọn tó kù àárí mi mo sọ pé kí wọ́n máa bá fa wàhálà torí ìdíṣẹ́ ìlú wa èmi ò ń bẹ̀rẹ̀ fa wàhálà ìdíṣẹ́ o mo ń bẹ̀ gbé máa ṣe mo ti fún èèyàn kan nu yín tó ń bá mi ṣe driver license ó ní mo ṣàbọ̀lẹ̀ àwọn tó kù náà tuwali ṣé o mẹ̀gbọ́n ní fọ́lẹ̀ tó tọrọ jẹ́ àtọ̀ àgbà ń tọ̀ náà ní máa ṣe máa bínú ó dẹ̀ wà ó dẹ̀ mú ọmọ mi tó wà wájú tó lọ síbẹ̀ ó ní kí má máa gbọ́ ọmọdé síwájú lókè ó dẹ̀ gbèsè ó ti tán. ẹ̀ ń jọlá ẹ̀. àwọn ọlá yẹn ká débi kan tá a mọ̀ ìròrí rárá tó máa pọ́n ilé tó máa ṣe ẹ jọ ṣe rí àwọn ìwà burúkú kọ̀ọ̀kan wà lóyè tí àwọn ọmọ aláta máa ń tìbọ̀ díẹ̀díẹ̀ tọ́ lójú àwọn náà máa bẹ̀rẹ̀ sí jẹ àǹfààní yẹn tó bá dé àwọn àárín kan àmọ́ ṣá tó bá yìí kéré ẹ̀ka gáìdì wọn ṣé tó bá ti tì wọ́n bọ́ ṣẹ́ ẹ̀ jù mo rántí fọ́ọ̀sì wọn mi ó ṣe irúṣẹ́ kan bíi méjì tí mo yẹ kó ṣe ìjọ kan wà tèmi àti ẹ̀ wá lọ bíi tí ìnìbọn tó ń bá ẹ̀ mo wá fà mo fẹ́ lọ gbégbé kára lọ skul làwọn ẹ̀ wá ń wò ó wá ní my daddy they are looking at me ṣé wọ́n máa ń wo àbẹ̀mí ẹ̀ mọ̀ ó ti rí rẹ̀ bí star lọ́mọ primary 2 ìgbà mo sọ fún yẹ kó fèsì wò wọ́n bá ṣe tán máa wọlé onídùúró máa yọ wọ́n sí kọ̀ọ̀kan bí jẹ́ sí nǹkan sí méjì tọ́pọ̀lọ́ wọn àfi gbé pé ìwé dá entertainment dá gbogbo tó bá ṣàfẹ́ yà láyé kan kọlọ̀ fèsì tó bá wù. Aláǹgèrè. ṣe rí ilé ayé ọpọlọ ní gbogbo nǹkan tèmi máa ń sọ fún àwọn èèyàn àwọn nǹkan kan mi máa wá tó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀kọ́ ní ọ̀ máa sọ lé o òjò bá pàjẹ́ lóru gbogbo ẹ̀kọ́ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìwà kí títà borí lé ní títí lé bá jẹ́ 80 kíta máa ju 10 lọ́rọ̀ kan ṣáà ń jẹ́ àlùbọ́sà bí ilẹ̀ parọ́ fún mi àlùbọ́sà dá lórí súyà dàgbọ́. ṣé kan ń jẹ́ àlùbọ́sà. ìbálẹ̀ fíìmù àkọ́kọ́ yín tẹ kọ́kọ́ ṣe yẹn kí lẹ pàkọ́lẹ̀. Ta ló fẹ́ kú ni ta ló fẹ́ kú bẹ́ẹ̀ ta ló wá fẹ́ kú nù ẹ̀. kò sẹ́ni tó fẹ́ kú highwaves ni wọ́n gbé jáde nígbà yẹn so Ṣọlá Ìjìkẹ́mẹ́ ló direct èmi Ọdúnládé ambassador Ọdúnládé Adékọ́lá gbogbo àwọn Ṣẹ́gun gbé Àríjà Portable everybody ló wà níbẹ̀ apọ̀gán gbogbo àwọn Abíọ́lá Adékúnlé Bukky Adéẹyọ wọ́n pọ̀gán apọ̀gán Sànjé apọ̀gán Sànjé àwọn bọ́ọ̀lù náà ó pọ̀ fíìmù àkọ́kọ́ lẹ pè ní ta ló fẹ́ kú ó dẹ̀ pawó ẹ̀. ó pawó ẹ̀ o. fíìmù dáńgbà yẹn. ó dà ó pawó ẹ̀. ṣé CD ni. ìgbà kẹsẹ̀tì nígbà yẹn kò tí ì bọ́ sí CD. ẹ gbéṣẹ́ kẹsẹ̀tì jáde. nígbà yẹn so wọ́n dẹ̀ ta adẹ̀rúwó adẹ̀dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. bọ́ sinimá kan wà tó tì yín síta gan. bẹ́ẹ̀ni. kí ni sinimá náà. ṣe nígbà yẹn ọ̀sẹ̀ méjì ni ṣe máa ń jáde. bẹ́ẹ̀ni ní Dùmọ̀tà. ní Dùmọ̀tà so nígbà yẹn mọ́jọ́ màdúgbò jáde.
ọmọ ìjẹ̀ka ní inú ẹ̀. bẹ́ẹ̀ ni tí ó tún wá betray ọ̀gá ẹ̀ so Kásálò ló máa ń pè mí ń bẹ̀. Kásálò ní Elizabeth àgbàkan lọ́nà jáde. Ẹ̀gbá ṣiṣẹ́ erin wọ́n wá ń jìjẹ ìlírí ṣiṣẹ́ wà lóòrùn ẹ̀wẹ̀ ni máa jẹ́ ń bòjì o. ló wá di ọ̀la mẹ́ta tẹ̀wádé ló wá pé Kásálò wá pé àfihàn níṣàbí yẹn lọ́ṣà tẹ̀lé níṣàbí láti gba ẹ̀ díẹ̀ ní. báwo ló ṣe wá rọrùn fún yín láti gbèrò Lísàbí? kò rọrùn náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ ẹ̀ ni ṣẹ́rí tí ọba ti ní àwọn èèyàn tó wà láyìíká ẹ̀ tí wọ́n dá nígbà tó ti sọ pé mi máa ṣe ọ̀gá ti sọ advice tiẹ̀ gbogbo àwọn tá a jọ wà tó jọ̀gá wa colleagues everybody ti ṣe tó bá yẹ wà ní ibi tá a ti ń ṣe náà tí bá ti ṣe wide tán tí ẹnìkan bá ti rí pé correction kan wà mí kan sáré wá bá mi lóko correct kan wá ọ̀gá náà bye so wà rọrùn. ọ̀tẹ̀ yín gan ẹ ti ń jọ Lísàbí lójú mi. ìrẹ́ ọ̀bí ìrírí ṣé ẹ wọlé ní àbọ̀n pa yín? torí sọ pé ó wọlé wọlé sí. torí sọ bẹ́ẹ̀ location la lò yóò rí. ok kò ń ṣọ̀nà ọba. kò ń ṣọ̀nà ọba. so Lísàbí tẹ̀yìn ṣe nu fíìmù ìdí òrì ló wọlé sí. bẹ́ẹ̀ o. bọ̀tí tá à ń bọ̀ lábẹ́òkúta wọ́n wọlé sọ́nà ọba. bẹ́ẹ̀ ni wọ́n fi ọrùn fún yín láti pọ̀fọ̀. wọ́n kù sí mi lẹ́nu ni ẹ mọ̀ pé script ti wà. script yẹn lẹ́kọ̀ọ́ láti máa tẹ̀lé. bọ́tẹ́ máa dira. ṣebí costume ni tó máa mú ilé tomato tó máa dówó ẹyọ mọ́ kúkú àgbàdo ṣé láwọn kan wà ní ìṣẹ́ wà tẹ́pẹ́ṣẹ́ tó ń ṣe ní ẹ̀kọ́ ọ̀tọ̀ gangan tó yé gangan tó ń mọ̀ ń pa after tí Lísàbí ẹ jáde àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ báwo ni ìjọ ẹ̀ṣọ́ oníṣẹ́ ẹ̀ṣọ́ ráyè ìjọba báyìí ta wá bá mi lídìí ogun kan ní níbo kí n bọ̀ ta ni mo fẹ́ fèsì ogun jì mí ni mo ní ìjọ ọ̀nà on the third mi ìráyè látọ̀ on the third red on the third ta ló fẹ́ fèsì Fádèyí olóró àwọn wo lẹ lọ ń kó mi lọ báyìí tó yọ lọ. torí Lísàbí bàbá ló jẹ́ fún gbogbo wọn. nígbà tí wọ́n mọ̀ pé gbogbo ọkọ̀ tí mi lẹ́nu ni. ọ̀tẹ̀ ẹ̀ àti ẹ̀ dáadáa. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rẹ̀ ọ̀fẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. sẹ̀rù ń bá yín àti fèsì Fádèyí. kọ́lọ̀ ń dẹ́lẹ̀ fún. gbogbo àwọn ẹmọ àwọn tíṣẹ́ ẹ yé jù kọ́ wá di pé mo dọ̀hùn mo wá kọ́ rò pé rọ ọ máa ń kọ́ fọ̀ sí mi lẹ́nu ni. àwọn èèyàn wá jẹ́ gan gbọ́dọ̀ jẹ́ Lísàbí bọ́tí gbàtẹ́ máa wọlé ẹ̀hàn òdòkúta sórí yín. ìwọ́n kọ́ wọ gbòòrò tiẹ̀ nínú táwa ṣe o. wọ́n kọ́ rí pé obìnrin wọ gbòòrò. èmi Lísàbí wáyé èmi Lísàbí rọrùn. ìlú kọ̀rọ̀ gbogbo ẹyẹ dáríjọ wọn kọgún gbogbo ìlú dáríjọ wọn ká àtẹ̀sẹ́yìn òdì níjọ́ omi kì í sàn fún gbogbo ẹ ń sọ̀rọ̀ ìyàwó yín lẹ́ẹ̀kan bí ọdún mélòó kan sẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan wà náà tá a gbọ́ báwo nìyẹn ṣe ṣe torí ìdíṣẹ́ yìí náà ni. bẹ́ẹ̀ni ṣe rí nǹkan gbọ́dọ̀ máa dùn lọ kó máa rí ìdàkejì kọ́ lọ́ máa kárí ìbímọ láyé. àmín. ṣe rí àwọn nǹkan bẹ́ẹ̀ oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tẹ́lòmí ò gbọ́ tẹ́lòmí ò mọ̀ ìtó jáde síta lèèyàn rí. certificate ṣé àmọ́ iye nǹkan mi lójú àlá àmọ́ iye nǹkan mi mo ti kúrò lé mi rí tí mo rìn dé junction immigration lóru tí ó dẹ̀ sí nǹkan tó mọ̀ ẹnì kọ́kọ́ pé nǹkan kan tájí padà mo dẹ̀ padà rìn sílé kò sẹ́ni tó mọ̀ dé ní ìlànà mo ń sọ. ṣe lọ drop ẹ bọ ni. ó yà mí lẹ́nu mo kàn jí lóru mi dẹ̀ mọ́ kankan boxer mo wọ̀ bíi 1 2 mi dẹ̀ mi ìmọ̀ pàtí mo dìde mi pàtí mo kúrò. kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbé kólò kẹ́ tó sùn. mi ò fà mo dẹ̀ dé junction tó ṣẹlẹ̀ ìyàwó àtọmọ sí. wọ́n wà lé wọn sùn bá ọ̀rọ̀ ìfẹ́ mọ̀ èmi ti jáde mí mọ́ kọ́lọ́hún ṣàánú ẹ̀dá ìyẹn mo tún wá fi rò pé gbogbo àwọn ọdẹ tá à ń gbà náà Ọlọ́run ló ní tí mo fi lọ bọ ààrẹ nìkan. ọdẹ ò yọjú ẹdẹ sowó ọdẹ Ọlọ́run ní ká lọ. àdúpẹ́ so nígbà tí wáyà ti accident yẹn mo ní accident bí 3 years ago now ṣe dáadé accident yẹn àdúpẹ́ fún orí ọ̀fẹ́ ṣe tó apẹ̀yàn ní nǹkan kan tó máa ń sọ fún pé má ṣe báyìí ni bóyá kò ní ìṣẹ̀lẹ̀ torí jọ́ ara mi wúwo mi ìfẹ́ dìde mi ìfẹ́ lọ mo ti pè wọ́n gbọ́ ẹ̀ ń dáwó yín padà torí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi lọ́jọ́ kejì mo rẹ̀ ní ẹ jẹ́ ń dáwó yín padà mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kan àpáta lọ́jọ́ kejì ìyá mi gbọ́ bẹ́ẹ̀ pé ṣé torí pé ó jẹ́ ọkọ mi lẹ́ni yẹn gbé kí n jọ kí n lọ mo wá mo gbé mọ́tò déwé ìròyìn mo déwé ìròyìn mo ti rí po full tank sí but àwọn kankan wà táwọn èèyàn máa ń sọ fún mi pé lòkò ṣọ́ra ẹ mọ̀ àwọn mi wà tó lọ́n fi ẹ̀mí sí tó máa sọ bó wọn kàn ní mọ́ bí tí kìíní yẹn mo ti wá ń gbọ́ kìíní yẹn léra jọ ẹ̀mọ́ àwò
mo jókòó sí ìwé ìròyìn ìjọ yẹn mo ṣe meeting iṣẹ́ mi lọ́jọ́ kejì mo wá sọ fún ẹni yẹn pé máa lọ wọ mọ́tò park ni torí pàtí mo gbọ́ òun kílẹ̀ àwọn ìbọn ọlọ́pàá wà nù mọ́tò mi àwọn props aṣọ ọlọ́pàá gbé wà ní ìdẹ̀fẹ́ pé mo wá drive lọ Kòròdú kọ́ wá lọ mú mi lọ́nà pẹ̀lú wọn tí mo ti ń bọ̀ wá níṣẹ́ bá ti ọ̀fẹ́ kò ṣọ́ra àmọ́ bí tí nǹkan pé wo máa wọlé jẹ́ lọ́wọ́ mọ́tò ní park bọ́dẹ̀ dé park gbé òrókù wọ́n ní mẹ́ta èlò ní 2000 dẹ̀ kó èèyàn mẹ́ta fún wọn mo dẹ̀ kúrò mi ò tí dé governance office mo ti sùn rántí mi kọ́ tẹ́mi rí mọ̀ ni tí bá kọ̀dẹ̀ lajú tí brain náà wá díẹ̀díẹ̀ hospital. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. mo ti ríra mi. torí ìròyìn yẹn ó lágbára hospital mo ti ríra mi kódà àwọn tó ní mo ti bẹ̀rẹ̀ sí lájú mo ti fa wàhálà kan gbé mi kúrò mo lọ jẹ́ tẹ́mi ò mọ̀ kankan. bá a dúpẹ́ fún àánú Ọlọ́run torí pé wọ́n ní gbogbo àwọn èèyàn kan tó ti kó lọ èmi nìkan mọ̀ wálé àwọn èèyàn ti ń pè wọ́n ní pẹ́ bọ́ọ̀dì kó ti kú o pé mi kan ti ẹ̀ sọ àwọn tó padà kú náà kú o àwọn tí ó yẹ kó ṣe rìn ní oṣù kẹta sẹ́yìn tọ́yì sọ fún mi tọ́yì fi gèrè sí wa ń bẹ́ o ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run ò ní ṣaláì máa fi hàn lẹ̀ ọ̀tọ́lọ́ bá ti sọ pé òun máa ṣe ó máa ṣe sọ Ọlọ́run ṣe dáadáa àdúpẹ́. bóyá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. bí ọdún mélòó kan sẹ́yìn náà a tún rí fọ́nrán kan lórí ayélujára pé. ó mà ṣe o àbẹ́ẹ̀rí tomijé tìbànújẹ́ ó ní ọ̀gbẹ́ni Lékan Látúnjí fi ń bu iyẹ̀pẹ̀ ìkẹyìn síyàwó rẹ̀ lára. ìyàwó yẹn náà kí ló ṣẹlẹ̀. ẹ ṣe àwọn kankan wà tí ó yẹ kí gbogbo a máa ṣe ká máa ṣe check-up léraléra and then check-up léraléra kó tó wá kọ́ ṣe rí ìlú tá a bá wà káwọn ìjọba wa jọ kó jẹ́ ká ní àwọn equipment tó dáa láti mọ exact thing tó ń ṣèyàn because tí bá dọ̀dọ̀ doctor bá sọ pé orí fọ́ máa kàn bẹ̀rẹ̀ orí fọ́ ẹ̀ ké ṣé kò máa ṣe báyìí ṣé ò máa sín ṣé kíní kan bọ̀ ká ní pé machine kan wà tó máa kọ́kọ́ tíyàn bọ̀ kí ọ wù òkè lẹ́yìn orí fífọ́ ṣé màríà máa tẹ̀lé ṣé kàtà máa tẹ̀lé ẹgẹ́ tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ pọ̀ àwọn ibi tí wàhálà yẹn ti wà nìyẹn torí àárín kọ̀ọ̀kan lẹ́yìn dùn ni ẹ̀yìn dùn ẹ̀ kí ló ṣẹlẹ̀ a lọ hospital wọ́n ní muscle constraint òkè kó máa ṣe exercise ara máa ṣe exercise tó ṣe gbogbo ẹ̀ ó tún lọ after some months ó tún padà a tún lọ hospital mi tó lórúkọ wọ́n tún ní ulcer wọ́n ní ulcer àtúbẹ̀ sí títí ulcer ó tún lọ láì mọ̀ pé cancer ni so nígbà tó yá kò kàn lè rìn mọ́ ni kí ló ṣẹlẹ̀ mọ́ra wíṣẹ́ àmọ́ àti fúnra mi dókítà tó yẹ ká mọ̀ gan kọ́ la lọ bá nítorí pé dókítà ta lọ wọ́n tún refer sí physiotherapy pé ká jẹ́ kán wo kán ṣe exercise dáadáa fún un àti ṣe kìíní ìkẹyìí tá a lọ ibẹ̀ dókítà kò kàn yá ó kàn wò ní báyìí Sọlá Túnjí kámẹ́rà kọ ìyàwó mi ni o kò lè rìn o àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ o wà ní tàbá lọ fún sẹ́ṣọ̀ rẹ̀ ẹ̀dùn náà kí ni mí ní kámẹ́rà ni bẹ́ẹ̀ ń ṣe fíìmù náà. pé kámẹ́rà dà àti ó máa ṣe fíìmù ẹ̀mọ̀ bí kẹ́kọ̀ọ́ yá àsìkò wá rí kámẹ́rà òun á rí pé òun ò rí kámẹ́rà pé ó rí kámẹ́rà sí tí mo ń tí mo wá sọ irọ́ ọ̀rọ̀ fíìmù kọ́ lélẹ̀ o reality ni o. ẹ̀dùn mi gẹ̀ẹ́tì ẹ̀dùn hospital ìyàwó yín sick ẹ wá ń tì wọ́n so dókítà kan wá rí yín wá nílé kan kámẹ́rà dà. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó rò ní pé àwa ṣe fíìmù bẹ́ẹ̀ ó ní irọ́ o bẹ́ẹ̀ kọ́ o mo dẹ̀ gbé lọ gbàtí máa gbé padà dọ́dọ̀ dókítà yẹn kódà kápẹ́ kò ṣe ẹ̀ tí a máa padà kú ṣe máa sọ pé ayé gbogbo ẹni kò ṣe pé kò sáyé o ṣùgbọ́n àwọn kan wà tí máa ń fẹ́ bẹ everybody tí orí bá ń fọyàn wọ́n kọ́ lọ medical line kó lọ wò ó kó tó bẹ̀rẹ̀ sí lóògùn ọ̀fà o kó máa yẹ pé yẹn máa tún dákun ayé ẹ̀ ṣẹ́tìgẹ́ tí ó gbà táwa test gbogbo kí ni yẹn lọ́wọ́ ṣe rí pé from here to here kò feel any pulse máa kàn ní ó dẹ̀ kọ́ test kọ́ fún mi pé èkó mo ti lè rí ṣe tó lè fún òun nǹkan tó ń fẹ́ kí n lọ ṣe adé lọ́jọ́ kejì MRI test adé ṣe exactly láàrin 1 hour gbogbo result jáde bẹ̀rẹ̀ láti wọn cancer ọdẹ tí wọ́n stage 4 bó wà tẹ́nìkan máa kà mọ́ wọ́n jẹ́ deadly stage lélẹ̀ but a ní choice náà pé òkè àṣà ni máa wòyàn kó abẹ́ sí ju
lábẹ́ sí ju the first surgery bí 8.5 gbogbo surgery àkànṣe lọ ó dẹ̀ ti wá ààrẹ tí wọ́n á yá àti lọ fún the third surgery. Àárọ̀ ọjọ́ yẹn kàn sọ pé wọn ò lè mí dáadáa kí ok jẹ́ ń gbé lọ tó máa fi dé hospital táwọn dọ́tọ̀ yẹn ní àkájáde pé gbàgbà padà débẹ̀ wọ́n ti lọ oxygen fún wọ́n pè mí kí n wá wọ́n ní ẹ̀jẹ̀ ti jọ ara rẹ̀ wọ́n sáré pé ẹlẹ́jẹ̀ wá kí ẹlẹ́jẹ̀ tó dé wọ́n pè mí kí n wọlé pé kò lè breathe dáadáa mọ́ mo dẹ̀ rí tán ó dẹ̀ dákẹ́ òṣùwọ̀n tá a fẹ́ ṣe àfi ká máa gbàdúrà fún Ọlọ́run because Ọlọ́run ti ṣe oore tó pọ̀ so oore tó bá rẹ̀ tún ṣẹlẹ̀ náà ká dúpẹ́ kò sí wọn tá a fẹ́ ṣe torí tó wá pé mo ti wà lórí wíṣà àgbà tí mo lásìkò àbí mo ti kú ó làwọn ọmọ mi fẹ́ wá tàbí pé torí àwọn dókítà tó jẹ́ ọ̀rẹ́ mi gan sọ fún mi nígbà tó rí azent mi because memory mi lọ fún bí oṣù mẹ́ta gbogbo tá à ń ṣe màmá bá yín sọ̀rọ̀ ni ó lè dọ̀la ká tó pàdé kẹ́ni àlòkó ẹ̀ṣẹ̀ àná kí bèrè ẹ̀ tó wà kí ló ń sọ wọ́n á ṣe sọ fún mi pé ẹ máa jọ ṣe ẹ ti wá accident yẹn kí tìyàwó yín tó ṣe bẹ́ẹ̀ni ojú ti rí tó Ọlọ́run adúpẹ́ adúpẹ́. Báwo ló ṣe wá rọrùn fún yín láti máa bójútó àwọn ọmọ? Kò ṣe nǹkan tó rọrùn rárá torí pé iṣẹ́ kan wà tí ọ̀gá wa kan ṣe Ambassador Ọdúnládé Adékọ́lá sinimá ni wọ́n yà ní Ọ̀yọ́ táìpò ṣe àwọn ọmọ ní àòbẹ̀dẹ torí mo ti yọ 4 days kan lẹ́yìn mo fẹ́ wá ṣùgbọ́n àárín 4 days yẹn ìkan fẹ́ ṣe kọ́lọ́dé àwọn kan fẹ́ ṣe intersport àwọn kan èmi náà mo dẹ̀ gbọ́dọ̀ lọ gbé wọn lọ bọ̀ so àyè tó wá yọ fún mi láti lọ Ọ̀yọ́ bọ̀ ojú 2 days still dey pay me because mi tí mọ̀ mo gbọ́dọ̀ lọ Ọ̀yọ́ kí n ṣe lo 4 days ṣùgbọ́n kí la fẹ́ ṣe Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣe àfi ká ṣe náà torí gbogbo àwọn àṣà rí oríṣiríṣi kan tó ń bọ̀ ó tọ́jú ọmọ kò tọ́jú ọmọ àdúrà tèmi máa ń fi sí pé kí n má wojú ọmọ kí n tó jẹun káwọn ọmọ mi dẹ̀ yáre kán wà òkè tó máa mi ò wojú wa bóun tá à ń ṣe fún plus ni. So ó rọrùn ká má sọ ó rọrùn ká má sọ nǹkan mi. á ti tó bí ọdún mélòó títí ìyàwó yẹn ṣẹlẹ̀? ó máa pé 2 years lọ́dún yìí. Ọlọ́run ní já rírú ẹ̀ mọ́. Àmín. Obìnrin wà náà ọmọ yẹn? Ọkùnrin 3. Mo wá ní adopted daughter kan so wọ́n jẹ́ 4. Lẹ́yìn nìkan fèsì báyìí. Ta ló ń fún ọ lóúnjẹ? Ọlọ́run àtèmi ni àti gbogbo àwọn olólùfẹ́ tó máa wò pé a ti rí ti pẹ́ kí ní kẹ́ mọ̀ tá a máa bẹ́ lómi sọ̀rọ̀ bí ọ̀rẹ́ ẹ jẹ́ ìrànkọ́ fáwọn ọmọ yín ẹgẹ́ pẹ̀lú iṣẹ́ táwọn náà bá torí mi lè jáde lọ títí bí a mo lọ sí kò lọ ṣe 4 days 5 days mi lè fi wọ́n lẹ̀ so sáré lọ lẹ́nu ó pẹ́ ju ọ̀dọ̀ ọ̀la mo ti padà máa ti pẹ́ nìkan yá bá mi gbé wọn lọ gbé wọn padà ẹ tó máa tọ́jú wọn yá lọ lé o ẹ ti kẹ́ mi máa fẹ́ fi wọ́n lẹ̀ pé jù. Ṣé kò dẹ̀ ní díṣẹ́ yín lọ́wọ́ ṣá? Ó di lọ́wọ́ tó pọ̀ tó àwọn mi gan máa ń wò pé mo ti gbọ́ mo ti ká máa ń kọ́ lẹ́nu rẹ̀ mo máa tó lóun lọ gbọ́ mọ́ wọn sọ ṣé sí ní tẹ́fẹ́ fún wọn pọ̀ ó máa lóun ṣe 90 òun fẹ́ lọ súnlé o mo ti ká mọ́ èmi máa pè ní má dàá lo alábòsí ni wọ́n ti sọ fún mi lẹ̀ wípé máa pìpì ara mi mo lẹ́yìn tó máa bá mi gbé mọ́tò lọ gbé wọn mo ti ní mi èèyàn méjì mo lẹ́yìn tó máa wà pẹ̀lú wọn tí bà sí nílé so àbòsí ló ń ṣe o. Ó rọrùn ká má sọ mí Ọlọ́run ní já rírú ẹ̀. ọdún lórúkọ mẹ́rin Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí. Gẹ́gẹ́ bí òṣèré báwo ló ṣe ń rọrùn pẹ̀lú àwọn mákẹ́tà? Ẹ ṣe níta wá ń sìn kò sọ̀rọ̀ mákẹ́tà lọ́rọ̀ wa mọ́ ní bá ṣe wá ń sìn ọ̀rọ̀ pẹ́ nìkan lò mí ò sí bẹ́ẹ̀. Gbogbo yẹn YouTube gbogbo ẹ̀ online ni ó wá kù sórí pé tẹ bá lọ yàtọ̀ mi àtọ́ ilé move ní online kò move online ṣùgbọ́n láyé ìgbà yẹn nǹkan tí màá sọ ń bẹ̀rẹ̀ ìlú gángan ni ní ẹ̀mí o tí mo fi débi pé mo ń dádúró tó ń ràn mí lọ gbogbo àwọn tẹ́mi kó sí lọ́wọ́ tó jẹ́ marketers àwọn èèyàn gidi ni highwaves lókọ̀ tàṣẹ mo sọ fún yín wọ́n ta mo rówó mi times 2 mo dówó padà mo ṣe Germany mo ṣe bí 3 fún wọn ṣẹtigẹ kí tó bọ́ sọ Zainab Ventures kódà àtọ̀dọ̀ Zainab Ventures wọ́n ti ń kó fún mi yáṣẹ́ from there mo bọ́ sọ corporate pictures di ọ̀la 3 iṣẹ́ tí mo fẹ́ lọ́ọ̀ṣì tí mo fẹ́ ṣe àwọn lọ́tún kówó ẹ̀lẹ̀ gbogbo àwọn marketers tí mo bá níbi 5 tí mo dá èèyàn dáadáa ní gbogbo wọn corporate pictures highwave Germany Zainab Ventures up to date corporate pictures tó wà ní. Àwọn ìrírí mi ìwò lẹ́tún ní ìdíṣẹ́ yìí ìwọ̀sí máa ń wà ní. Ó pọ̀ jù ẹ ṣe ẹ mọ̀ pé mo sọ wípé mo wà ní ọ̀dọ̀ Gàtúdà àti ní kákọ̀sì àwùjọ àwọn èèyàn tó yé gbogbo wọn la máa ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ débi pé
wọ́n ti jẹ́ kí lè rọrùn fún mi so nígbà tí mo rí mi ò fi ṣe bínú lẹ́ni tí ò tú ẹ á pè é lórúkọ ẹlòmíì tó ló ti ṣáájú ẹ débẹ̀ lẹ́kàn ó yá lọ ṣe kí ni báwo pé kí ni mo ti wà nínú location bus rí tí PM kọ́ dé bọ́lẹ̀ ta ló pé kíkan àbọ̀lẹ̀ àwọn tí gbogbo mo ti lọ location kan rí tí ara mi ò yá tí mo ń bí tó ṣàpè mi mo ṣe wide tọ́ba tó fẹ́ yá sí òrí àlá ti máa sọ pé lẹ́kàn dúró tó yá sí ẹ̀ kó tó yẹ tó di pé ó wá pause wọ́n àwẹ̀ kí tó kú èmi náà sọ sínú fúnra mi pé àbí kí ni túmọ̀ yẹn sà kó tó di pé kí ni ó dà kí ni nígbà tó gbé mọ̀ sí mọ̀ bí kí ni túmọ̀ kó tó di pé kò parí ẹ̀ bọ́ ọ́ dá yẹ ká fill in the gap bọ́dẹ̀ wá parí pé kẹ́ má bàṣẹ́ jẹ́ ẹ̀rẹ́gbọ́ ìyẹn wà á tún dùn yìí sà bí mo ya sí ìyẹn tán mo wá lọ skọ̀rọ̀ kan mo rọra omi mo dà sórí wọ́n ti já mi lẹ̀ wọ́n ti lọ gbàtọ́ sí èmi nìkan lọ́ fi lẹ̀ mi gbogbo ẹ̀ délé gbogbo ẹ̀ má délé ẹ mọ ọtọ kí ọsàn pé mo ṣe mọ mo ti wà ní ìdíṣẹ́ kan rí tí ọlọ́pàá náà lálẹ́ ṣe tàbí yàrá ẹ fẹ́ gbọ́ gbogbo ẹ̀kọ́ tó yẹ ká kọ́ láti bẹ̀rẹ̀ la kọ́ kò sí nǹkan tó máa dẹ́rù bà wá ń diṣẹ́ ìmọ̀ torí pé wọ́n ti fi ẹ̀kọ́ yẹn yé wa gbogbo ẹ̀ ti yé wa so ẹtọ́ mi bá dé ìsìta máa ní mi ṣe kíláàdù máa pè ṣé orí ẹ ti dàrú àbáyé ẹ fẹ́ báyìí because one ṣé o mọ̀ tún mọ káàsì ní sà tábà jókòó bá tábà sọ pé èèyàn bíi 50 máa lẹ́yìn wa tí wọ́n bá pé àníyàwó ṣé káàsì kan ni wọ́n because tábà sọ pé èèyàn 50 gbọ́dọ̀ wà lẹ́yìn tí wọ́n bá wá pé 49 àníyà ẹjọ́ kí ni wọ́n yẹ. so tí wọ́n bá lò fẹ́ join ni wọn. ẹ ti kẹ́ ẹ̀ tó tó ayé tí wàá dáyé pé ẹ máa fún mi sókè lókè kan ayé kí ló ń ṣẹlẹ̀ wọ́n máa fà wá blọọkì gbà mí ni wọ́n máa wò pé báyìí ṣe ìkọ́kọ̀ jẹ̀ béèyàn mẹ́rin rìn kọjá òtítọ́ 7 days láti máa lò. ọ̀rìn kọjá. láti fi blọọkì ìwé mọ́ ọ̀rẹ́ gbójú ókè nǹkan ṣẹlẹ̀ ní bàtà ìyáṣẹ́ kan mo wá ti sùn iṣẹ́ òru bíi 3am èmi kàn lọ sùn sí kọ̀rọ̀ kan ni bẹ̀rẹ̀ gáàndì wà báyìí gbogbo wọn ti lọ ìjà lọ ló jí mi ti wà èmi nìkan láàrin bẹ̀rẹ̀ gáàndì mi ní àti ẹ̀dójú ẹ̀mí tí mo bá dé mi sọ everybody torí pé tí máa sọ fáwọn èèyàn máa discourage mi máa sọ fún everybody wípé ok WAEC mi fúnra mi mo ṣe àwọn kankan ẹ̀ẹ̀méje mo ṣe bọ́ọ̀sì mo ń sọ torí pé mo ti pass yẹ mo ń sọ wo àrírí òní mo ṣì wà nù tíátà mo ń sọ wo tí mo sọ tí n bá sínú tíátà mọ èmi náà máa bá wọn bú oní tíátà ni wọn ò dá òṣì ni wọn àbí tó kó tọ́jú wọn kọ́ ṣe. mọ̀tò rẹ̀ ń dúró tì í you face it you fight it and you finish it. because kí ni ẹ sà. I face it. I face it. I fight it. I fight it. I finish it. I finish it. In the mighty name of Jesus. In the mighty name of Jesus. Amen. torí pé eré nìyẹn stages ni gbogbo nǹkan primary school wọ secondary school lọ bẹ́ẹ̀ ni tó bá ti débi tó máa dúró àwọn kan tó máa bẹ́ẹ̀ níwọ̀n kan máa dùn. ok mo bọ Lékan Látúnjí iṣẹ́ tíátà ṣó pé yín. bí mo yẹ wá yìí kò sí ẹ tí mo lè ṣe tó lè pè tó bẹ́ẹ̀ ni ó pè mí dáadáa torí pé àwọn tí mo mọ̀ kọ́ fi ṣe ìrọ̀rùn náà ni mò ń ṣe. yàtọ̀ síṣẹ́ tíátà ṣe níṣẹ́ mi tẹ́ ń ṣe. mi ò ní nǹkan tó ṣẹlẹ̀ pé ṣẹ́ríṣẹ́ tíátà pin ó pọ̀ gan. mo mọ̀. mo ń ṣe MC mo ń ṣe production manager PM mo ń coordinate ṣẹ́dgẹ̀t so mo wá tún ti ná àwọn ọmọ tó pọ̀ tó pé iṣẹ́ tó fẹ́ ṣe sí mi mẹ́fà a máa ṣe mẹ́tìn ní máa tó bá wọn tó ẹ̀pẹ́lẹ́ ilé màdẹ́wà wọ́n dẹ̀ tún mú. ẹ dá ìyá aṣọ mọ́ ṣá o. adìrẹ rẹ ló ń bá. o sì ti bẹ̀ máa dá ìjì fún yín kẹwọ pint of boxer white kò lè stay bí tó kọ́ mi dé tí mo mọ̀ dé tó yé mi dé. mo dẹ̀ mọ̀ pé ìgbà tẹ dádúró yẹn náà ẹ̀yin náà ti láwọn ọmọ tẹ train náà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀pọ̀. dáadáa nídìí iṣẹ́ yìí. Àlàǹkèrè. tíátà nígbà tẹ bẹ̀rẹ̀ tíátà sìn pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn tó ń ṣẹlẹ̀ kí lẹ rí sí. yàtọ̀ ti pọ̀ nbẹ̀ torí gbà táwa yẹn táwa ń train ní gbogbo Ògùn state production company ló máa wà so gbogbo a máa wá a máa ríra wa a máa mọ quality productions everything ṣùgbọ́n ṣe ló fi fóun ya fíìmù kò sí mọ̀ tí o lè yọ̀ǹkà ti ya nǹkan tó ti wù so gbogbo ọ̀la yẹn náà ti kún pé on daily basis iṣẹ́ tó máa jáde bí 100 bí kíní mélòó náà làwọn fans wà fẹ́ wò so yàtọ̀ sáwọn tó ti ní trademark tó ti ní orúkọ náà ti mọ̀ pé fíìmù ẹni jáde ẹ̀ka lọ wò. mo ń bọ̀ àwọn kan wà nínú tíátà tán ní trademark. bẹ́ẹ̀ ni àwọn irú Yétúndé Barnabas ní TV tiẹ̀ ó ní bóyá máa ń ṣe tó bá ó máa yaṣẹ́ yẹn dáadáa so àwọn èèyàn ti mọ̀ ọ́ mọ́. ó yẹ dárúkọ àwọn brand mi Yétúndé wà ń bẹ Apá wà ń bẹ Kẹ̀mítì wà ń bẹ àwọn èèyàn tó ní Kọ́lá Ajéyẹmí
ní ọdọọdún ètò kan wà tẹ́ máa ń ṣe ó dàbí tọdún yìí náà tún ti súnmọ́ kẹ̀. 2 years. every 2 years. bẹ́ẹ̀ni lórí ètò kan tẹ́ máa ń ṣe. ẹlẹ́kẹrin lè máa ń ṣe graduation fáwọn ọmọ award presentation mo dẹ̀ máa ń lọ́ọ̀ṣì fíìmù tó bá súnmọ́ gbà. lásìkò so tọdún yìí náà tún ti fẹ́ wáyé báyìí. ó ti fẹ́ wáyé. so ẹ ń train àwọn ọmọ báyìí àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ tíátà. bẹ́ẹ̀ni. ìyẹn níbi tá a bá rà àwọn tó wù wá sí tó fẹ́ fọmọ sábẹ́ yín. bẹ́ẹ̀ni. wọ́n lè kó wọn wá. dáadáa. àtọkùnrin wọ́n lè fobìnrin sábẹ́ yín náà. wọ́n mú ọkọ mú ìyàwó ẹ̀ wá àwa ò ṣe rí fíìmù tí kúrò láyé gbogbo béèyàn ṣe ń rò ó ti di nǹkan tí bàbá mọ́mọ́ ẹ̀ wá tọkọ mú ìyàwó wá tí ìyàwó tẹ̀ lọ́kọ ẹ̀ wá ṣe rí gbogbo fíìmù wọn tó sọ ń gbà ẹ̀ wọ́n ti fi ẹnu àtẹ́ ba iṣẹ́ wa bàbá mi bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ ní ọmọ 20 10 train tóbìnrin wà bẹ́ẹ̀ 15 tí àwọn group mi pọ̀ tí mélòó náà lè fẹ́ bá sùn mi sọ pé ṣe ò sí o bí tí ọba ti ń ṣe ó máa jẹ tó máa sọ fún àwọn ọmọọṣẹ́ mi ẹ wá tí n bá rí tó fa inú yìí máa toast yẹ bọ̀ kò ṣe force ẹ jẹ́ ká sọ bá ọ̀rọ̀ tó bá wù kó ṣe pé nítorí kò gbà ò ní ṣiṣẹ́ torí kò gbà ó yà máa. ẹ tiẹ̀ ti sọ tẹ́lẹ̀ náà pé ń jẹ́ àlùbọ́sà. tí ó bá fi sí suya ò dà ọba bá dẹ̀ rẹ̀ sí ẹyin. so ẹ máa bá a sọ ó wá kù sí lọ́wọ́ ó sì já ọ̀tá máa ti náà tó gbà fún yín náà. láyé ìgbà kan ni lọ́wọ́ yìí mo ti fẹ́ di pope. ẹ̀yin Lísàbí máa di pope. fa Lísàbí gbà yẹn èmi kọ́. ètò tẹ́ ẹ̀ sọ yìí gbá ní tọdún yìí fẹ́ wáyé. ẹ ṣe April 6 ni. April 6. April 6. Okay. So all white party la máa ń pè. So fìlàwà ni àwọn èèyàn máa fi wọlé. bọ́lá ti fẹ́ ṣe. Excellent Event Center ní Òkèmọ̀sán. Okay, graduation launching of film and award presentation. August 24. 3-in-1 event. Now, but àwọn fáyín tó wá wà all over the world nǹkan ṣé káwọn náà tún wà rà fìlà ni. Ìkọ́ ìsanwó mẹ́fà lánàá wọ́n pe àbúrò ẹ̀ kan tó wà ní Abẹ́òkúta. Wọ́n ní kí n lọ kó fún wọ́n sanwó mẹ́fà wọ́n dẹ̀ fi jára ìyẹn nípa àwọn fáyín tó ń wò yín sí náà wọ́n dẹ̀ fi jára sí. ìyẹn nípa àwọn fáyín tó ń wò yín káàkiri náà sí àwa ń lo òyìnbó àbáwá ń bì kan ìyẹn ò ní kọ́ máa support thank you. ó ti àti ẹ̀dẹ̀ rẹ tó fẹ́ ṣe ju fìlà lọ. ẹ ti gẹ́ ẹ̀ tó yá gbà ókè mo rán àbúrò kan lẹ́kọ̀ọ́ bàlọ́ ṣó lè wà ó yá wá ó dà wọ́n náà gbà fẹ́ra pure water fẹ́ra omi fẹ́ra kankan. April 6 àbí. April 6. Okay, now ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo ìbéèrè tó ń bá fẹ́ béèrè lọ́wọ́ yín pátá. ó dà 080 37 20 7357. lẹ́ẹ̀kan sí. 080 37 20 7357. tí a bá ṣèfọ̀rọ̀wérọ̀ fún àwọn onífújì wọ́n máa ń fún wa lórin onítíátà ẹ fún wa ní pàfọ́mánsì. cars mo ń rí ìkùrùkùrù ẹ pẹ̀lú girlfriend mi tí mo sọ fún ẹ yẹn máa rojú pípọ́n mi máa ká jà yọgojú ẹ kó rí mi face to face. tó bá rojú pípọ́n mi inú mi ò ní dùn. ìgbà tèmi bá sọ̀rọ̀ kò sọ fún mi pé nǹkan kan pa yín pọ̀. òmò ń sọ fún ẹ báyìí pé pa ẹ wá pọ̀ máa fi ilẹ̀ máa gbọ́dọ̀ ẹ máa tó kò sára tí èmi ò fọwọ́ bèrè ṣeré èmi ò fọwọ́ bèrè ṣeré. ìgbà tèmi bá sọ̀rọ̀ nǹkan tó sọ fún mi ni pé. ó gọ̀ nílé ìbéèrè máa tó ojú tì í ni má bàa sọ̀rọ̀ mọ́ tí bá yẹ fọwọ́ rẹ̀. aládùúgbò dádì ló ń pè yín. ìyẹn òkun ó gbà fún mi ni ó gbà fún mi ní èmi ò já o ṣùgbọ́n bàbá tèmi jẹ́ kọ́ mi o kò sí mo máa fọwọ́ rẹ̀ lára kò dá o gbogbo ẹ̀ ṣe ń dùn ìjọ máa dùn lọ o káde máa ṣọ̀rẹ́ wa lọ kò tó bá fẹ́ mú kọ́ fún ọ. tọ́lọ́ tí o ní obìnrin ẹ ṣáà jẹ́ ká mọ̀ pé ṣìnà wà náà. bàbá àyàn yá mú sí ìjà náà lọ.